wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tí ẹ̀ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Àgbákò ńlá ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ yìí ní ìpínlẹ̀ Sokoto. Èyí ni bó ṣe jẹ́. Ó kéré tán èèyàn 2 ló ti jáde láyé o, tí 3 farapa lẹ́yìn tí ògbóǹtarìgì ọ̀daràn olórí àwọn agbésùmọ̀mí Bello Turji léwájú àwọn ikọ̀ rẹ̀ láti ṣe ìkọlù sí abúlé Kwarengaba ní ìjọba ìbílẹ̀ Sabonboni ìpínlẹ̀ Sokoto. Àtẹ̀jáde náà ni olùyànnàná ọ̀rọ̀ ààbò Bakastin fi sí orí ìtàkùn X ní ọjọ́ Àìkú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, wọ́n ṣe ìkọlù ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta níbi tí wọ́n ti pa èèyàn 2 tí èèyàn 3 sì farapa yánnayànna tí wọ́n sì jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé lọ. Nínú ìròyìn míì, iná ọmọ rárá ṣẹ́yọ ní ilé alájà 3 lẹ́kọ̀ọ́. Òṣìṣẹ́ panápaná 2 dèrò ilé ìwòsàn. Iná ṣẹ́yọ ní ilé alájà 3 ní Kétu Ìkọ̀sì ní àárọ̀ ọjọ́ Àìkú ní dédé aago 6:15 kọjá ìṣẹ́jú kan. Alukoro iléeṣẹ́ panápaná Èkó Ọláwálé Afọlábí ní nọ́mbà 11 Adémọ́lá Táíwò Street, Kétu Ìkọ̀sì ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Gẹ́gẹ́ bí Ọláwálé ṣe ṣàlàyé, wáyà iná ìjọba tó gbára léra wọn ló ṣokùnfà iná náà lásìkò tí iléeṣẹ́ panápaná gbìyànjú láti pa iná náà. Òṣìṣẹ́ 2 farapa yánnayànna ṣùgbọ́n wọ́n ti wà ní ilé ìwòsàn báyìí fún ìtọ́jú tó péye. Ìròyìn àjọ ìjọba ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.